gbogbo ẹ̀yin wa ẹ máa wo Bisi ológe show pẹ̀lú Bisi Ẹdúnjọbí. Nítorí ìlú Ẹ̀gbá n ò ní gbàgbé rẹ̀ n ó gbé ọ lékè ọkàn mi bí ìlú odò Ọya. Èmi ó máa yọ̀ lórí Olúmọ, èmi ó ṣògo yìí lọ́kàn mi wípé ìlú olókìkí o àwa Ẹ̀gbá ń gbé. Máyọ̀ 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 o lórí Olúmọ. Máyọ̀ 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 o lórí Olúmọ.
ní. sáwọn oníyàrá yẹlò yìí ìgbà tó dùn náà lọ́wọ́ nìyẹn ìyálóde ṣé ẹ sì rè ọ̀n gbọ́ràn ẹyẹ ti dà tó ti rí bẹ́ẹ̀ wọn ò ní jẹ́wọ́ láì rí bẹ́ẹ̀ òkè ọ̀nà 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 ọdẹ mélòó náà jẹ́ kẹ́ gbọ́n ṣe máa gbọ́ràn. ṣó ti ṣe tán ṣé ká pẹ̀lú míì. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.